ẹ̀ka sára Ọ̀pẹ́yẹmí gbà tí ọ̀gá yín búburú lọ sí London kò fún yín ní power láti act bí president ṣé ẹ̀rù ń bà yín fún ọ̀gbẹ́ni ẹ pé ọ̀gbẹ́ni wá ń bí èmi ló ṣe rẹ́bùtì fún ẹ nǹkan tá à ń ṣe fún àwọn pípọ̀ yìí kò dáa instead tí wọ́n máa lọ ná owó rà ní London sí ìrù fẹ́ lọ ṣe medical check up àṣekọ́ hospital sí Nàìjíríà níbí àpàsì bíìlì wọ́n pàsì bíìlì pé Aso Rock clinic àbí Aso Rock hospital ìbòrè owó yẹn lọ àwọn wo ló ń treat yẹ ọ̀gbẹ́ni tó bá lọ náà èmi náà lọ ni o tó bá Ọ̀pẹ́yẹmí ẹ ti slow jù àbí kàn ti pín ìbọn yín lé ẹ̀pọ̀ ni ẹ lè ṣe sharp díẹ̀ náà torí ìgbà tí ọ̀gbẹ́ni yẹn lọ last time ẹ mọ̀ pé ìgbà tó gbé kìnìún náà fún acting president dọ́là wálẹ̀ economy stable ẹ lé gbogbo àwọn wèrè tí ó àwọn immigration kìnìún kan àwọn ọ̀gá àwọn tó bá lójú ẹ lé wọn dànù kọ́ta fẹ́rìn yẹn kò ń ṣe lọ́nà tí ẹ bá pè sọ̀rọ̀ àpẹ.